lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la fi wá jáde. Akandọ́rọ̀ Awíkonko náà ló kọ́ mi. Ẹwà èdè Yorùbá dùn mọ́mọ́. Gbogbo nǹkan tọrọ mọ́ èdè àti àṣà Yorùbá òun náà ló jẹ mí lógún. Òwe àti àkànlò èdè ṣe pàtàkì nínú ìsọ̀rọ̀ Yorùbá. Èdè ni pé a lè fowé sọ̀rọ̀ kí ẹ̀yà míì ọmọ mọ̀ nǹkan tá a sọ. Àti pàápàá òwe ni ìgékúrú ọ̀rọ̀ ní tá a fi máa fa ọ̀rọ̀ gùn, tá a fi ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé rẹpẹtẹ. Òwe a máa tètè sọ ìtumọ̀ ọ̀rọ̀ ju àlàyé rẹpẹtẹ lọ. Òwe lẹṣin ọ̀rọ̀ fún ti sáà yìí òun náà ni mo pè ní bá a gúnyán nú ewé tá a ṣe bẹ̀ sínú èèpo ẹ̀pà. Ẹni máa yó á yó. Bá a gúnyán nú ewé tá a ṣe bẹ̀ sínú èèpo ẹ̀pà. Ẹni máa yó á yó. Eléyìí túmọ̀ sí pé kò sí àwáwí kan nípa agbègbè tàbí ipòkípò. Kò sí àwáwí kan nípa ìjákulẹ̀. Kò sí àwáwí kan nípa pé lágbájá ń ṣàṣeyọrí èmi ò kúrò lójú kan. Ìdí ni pé àwọn tí yóò ṣe àṣeyọrí ní ipòkípò láàyè káàyè ní agbègbè kágbègbè kò sí nǹkan tó wù kó máa ṣẹlẹ̀. Àwọn tí yóò ṣe àṣeyọrí níbẹ̀ ó padà sí. Ẹni tí ò sì ní kúrò lójú kan ò ní kúrò ńbẹ̀. Àwọn tí ó làlùyọ́ ìlú le koko làwọn èèyàn kan ń ké. Bẹ́ẹ̀ sì ni ẹni máa ralẹ̀ ń ralẹ̀ lójoojúmọ́. Àwọn tí ó kọ́lé ń kọ́lé. Àwọn kan ti ra ọkọ̀ bọ̀gìnì níṣẹ́ tílẹ̀ ò ní mọ́. Bẹ́ẹ̀ làwọn kan ń sílé lọ́wọ́. Ilé túmọ̀ sí wípé bá a gúnyán nú ewé bá a ṣe bẹ̀ sínú èèpo ẹ̀pà ẹni máa yó á yó. Àkókò tá a wà yìí àkókò àjàkálẹ̀ àrùn ni. Ilé túmọ̀ sí pé àwọn èèyàn kan wọ́n ń jẹ nínú ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́. Lára wọn ni àwọn olùtọ́jú aláìsàn. Ìdí ni wípé àsìkò yìí iṣẹ́ wọn ń yá. Àkọ́kọ́ nu. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé wọ́n rí ẹ̀kúnwó wàhálà tí wọ́n ń ṣe wọ́n rí gbà. Bákan náà ni oríṣiríṣi ìjọba ló ń jẹ nínú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé. Eléyìí ti àjàkálẹ̀ àrùn COVID-19 ti ń jà káàkiri. Ìṣirò kan òun náà ni wọ́n jọ kọ́ yín nínú yàrá ìkàwé o. Gẹ̀ẹ́sì kan náà ni wọ́n jọ kọ́ yín nínú yàrá ìkàwé. Ibi tí àwọn kan ti ń pàṣì làwọn kan ti ń fèèlì. Ibi tí yàrá ìkàwé kan tí wọ́n ti ń kọ́ ọmọ tó ṣepò kínní níbẹ̀ náà ti ń kọ́ ọmọ tó ṣepò karùn-ún àti ọmọ tó rúpò nínú gbogbo kíláàsì. Ńlá fi pé bá a gúnyán nú ewé tá a ṣe bẹ̀ nú èèpo ẹ̀pà ẹni máa yó á yó. Ẹni tí ò ní yó kò ní yó. Iṣẹ́ táwọn èèyàn kan ṣe tí wọ́n fi lẹ̀ pé kò sówó ńbẹ̀ tàbí tí wọ́n fi lẹ̀ pé kò sí èrè níbẹ̀ ńlá àwọn èèyàn kan ṣe tí wọ́n rówó gẹ́rẹ́gẹ́rẹ́. Ńlá àwọn èèyàn kan ṣe tí wọ́n pé kò síṣẹ́ tó tún tà tó bẹ́ẹ̀ mọ́. Ńlá àwọn èèyàn kan ṣe tí wọ́n pàwọn ò tún lè ṣiṣẹ́ míì mọ́ lẹ́yìn iṣẹ́ ọ̀hún. Iṣẹ́ táwọn èèyàn kan sì ń ṣe tí wọ́n ń ṣòwò tí wọ́n ń bòde pàdé ẹlòmíì a sì dáwọ́lé a sì bá ìjákulẹ̀ pàdé. Ńlá fi pé bá a gúnyán nú ewé tá a ṣe bẹ̀ sínú èèpo ẹ̀pà ẹni máa yó á yó. À ń lo òwe yìí fún ẹni tí ń ṣàwáwí. Tí kì í bá ṣe kinní kan ǹbá ti dépò kan bí kì í bá ṣe kinní kan báyìí ni ǹbá ti dà. Ńlá wí fún pé bá a gúnyán nú ewé bá a ṣe bẹ̀ nú èèpo ẹ̀pà ẹni máa yó á yó. Òwe lẹṣin ọ̀rọ̀ fún ti sáà yìí òun náà nìyí o. Bá a gúnyán nú ewé tá a ṣe bẹ̀ sínú èèpo ẹ̀pà ẹni máa yó á yó. Mo fẹ́ kí àyín kó jẹ́ àmù ìmọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ bóyá ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ girama àbí àwọn tí wọ́n wà nílé ẹ̀kọ́ olùkọ́ni tàbí ilé ẹ̀kọ́ gbogboǹṣe tàbí àwọn tí wọ́n ń kọ́ èdè Yorùbá nílé ẹ̀kọ́ olùkọ́ni káàkiri. Eléyìí yóò jẹ́ àmùmọ̀ fún wọn láti nímọ̀ òye nípa òwe síwájú sí. Ẹnìkan kì í gbọ́n tán. Ọlọ́gbọ́n ayé kan ò ta kókó omi sétí aṣọ bẹ́ẹ̀ lọ̀mọ̀ràn kan ò lè mọ iye rùpẹ́ ilẹ̀. Àníkún náà ni àràsọ lọ́jà. Ànímọ̀ lásọ àlùbọ́sà. Eléyìí yóò tún kún èyí tẹ́ ẹ bá ti mọ̀ tẹ́lẹ̀ bó tiẹ̀ jẹ́ wípé àwa náà ń kọ́ ẹ̀kọ́ sí
lójoojúmọ́ ni à ń wá ìmọ̀ kún ìmọ̀ lójoojúmọ́ ni kò sẹ́ni tó lè mọ Yorùbá tán kò sẹ́ni tó lè mọ òwe Yorùbá tán díẹ̀ tá a bá mọ̀ òun náà lájọ fi kún eléyìí tí ọ̀kọ̀ọ̀kan nínú wa bá mọ̀. Èdè àti àṣà Yorùbá ò gbọ́dọ̀ parun àfi ká gbìyànjú kájọ gbé e lárugẹ. Ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí Òwe Yorùbá TV pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Awíkonko. Òwe Yorùbá TV pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹ bá wá ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ àbẹ́fẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp ẹ já sọ̀rọ̀ lórí +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni ájú wa ṣe o.